fún ìwọ obìnrin tó bá ti ń ṣe ìbálòpọ̀ dáadáa menses á tètè dúró, and kó tó di pé ó dúró gan ó ṣeé ṣe kí ìwọ ti ní fibroids. Ẹ̀jẹ̀ yẹn ò ṣẹ́ẹ̀dì tán náà, ẹ̀jẹ̀ yẹn kò í ṣẹ́ẹ̀dì tán, ẹ̀jẹ̀ yẹn ó wà ńbẹ̀ kò tán. Àwọn náà ni wọ́n lọ ń block fallopian tubes, àwọn náà ni wọ́n ń do endometriosis, àwọn náà ni wọ́n ń di fibroids. Ẹ ṣèbálòpọ̀ kí gbogbo ẹ̀ dànù pẹ̀lú menstruation. Ẹ ṣèbálòpọ̀, ẹ dẹ̀ kí ń da omi ara tó jẹ́ pé ẹ máa dà tó máa wash gbogbo ibi tó yẹ kó wash, ẹ ṣe. Ṣé ẹ rò pé tóbìnrin bá ń da omi ara, ẹ rò pé ojú ibẹ̀ yẹn nìkan ló ń secrete ni? Ojú ibẹ̀ yẹn nìkan kọ́, internally náà ó ń bá yín fọ worms yín. Irọ́, like for you now, like kí obìnrin gbádùn ìbálòpọ̀ kó da omi ara yìí is a taboo in your village. See the way tí wọ́n fi brainwash ìyálàyà most of you. See the way tí wọ́n fi brainwash ìyálàyà most of you. Relax ara ẹ, gbádùn ìbálòpọ̀, yí omi, jẹ́ kó omi yẹn bẹ́ẹ̀ yí àwọn ìdọ̀tí jáde síta. Irọ́, ṣe ìbálòpọ̀, jẹ́ kí ìbálòpọ̀ yẹn kí wọ́n gbó ẹ̀ kárakára, kọ́kọ́ rẹ̀ gbó ẹ̀ kárakára kí gbogbo ẹ̀jẹ̀ yẹn jáde tán. Irọ́, ṣé èmi jẹ́ aṣẹ́wó ni? You see now it's fibroids? You see now it's fibroids? Yes, fibroids wá develop nìyẹn. Yes, ẹ̀yin tèmi ṣàlàfíà lẹ wà. Gẹ́gẹ́ bí èmi Hajia on point by 2 ṣe wà lénìí, alhamdulillahi rabbil alamin. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rẹ̀ lélẹ̀, wo past videos mi kó lè mọ nǹkan tí mò ń sọ. From there, o lè mọ orúkọ tó tag mi ńgbà yẹn. Alhamdulillahi rabbil alamin. Iṣẹ́ tèmi lèmi ṣe, iṣẹ́ tèmi ni mo gbé wá sí ìkànnì yìí. Masha Allah. Ẹ̀yin tèmi mo kí yín púpọ̀. Èèyàn kan ní kí n sọ̀rọ̀ fibroids, kò dẹ̀ sí bí màá ṣe sọ̀rọ̀ fibroids tí mi ní sọ ọ̀rọ̀ ìbálòpọ̀. Okay, side wo ni kí n wá sọ? Ṣé fibroids fún àwọn young girls tí wọ́n ti marry ní 21, 22, 23, 24, 26, 28, or fibroids fún àwọn older version tí wọ́n ti marry 40, 35, 50, or which? But ẹ jẹ́ kí n kọ́kọ́ yànnàná kíní kan náà kí n tó lọ the main ìyẹn tó bí mi question àwọn tó ti dàgbà ni. Ẹ rí àwọn ọmọdé wọ́n ní wọ́n lọ ń ṣe operation fibroids like young ladies. Why? Kí ló dé tó fi rí bẹ́ẹ̀? Kí ló dé tó fi rí bẹ́ẹ̀? Meanwhile, gbogbo obìnrin ló ní tendency láti develop tumor tá à ń pè ní fibroids. Uncancerous growth ó lè ya wèrè ńgbà míì. Gbogbo obìnrin ló ní tendency nítorí gbogbo obìnrin ló ní little growth yẹn nínú. Little tiny growth tó jẹ́ pé wọn ò jámọ́ kankan. Bẹ́ẹ̀ tó ò bá bìkítà ó máa jámọ́ nǹkan. Ẹ wo skin yín, ẹ wo ojú yín, ẹ rí little or more growth tó ò disturb yín. Bẹ́ẹ̀ ó ní ìṣe tẹ́ máa ṣe, ó ní ìjẹ tẹ́ máa jẹ tí gbogbo growth yín ó ya wèrè tó máa pọ̀ sí. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ fibroids ṣe rí. Ìwọ as a young lady, yes, mọ́mí ẹ sanra, daddy ẹ sanra, àbí mọ́mí ẹ nìkan sanra. Ó bá rẹ̀ bẹ́ẹ̀ pé wọ́n bí mẹ́ni ẹ̀bùn ni tó ẹ̀rìtì látọ̀dọ̀ mọ́mí ẹ̀. Ìwọ náà torí pé ó sanra, maybe because your tummy is big, ó jòkólẹ̀, ó lose ẹ̀, ó jẹ gbogbo ẹ̀ mọ́ra wọn, ó sọra rẹ̀ di dumping ground, ó sọ bí tó mọ́ ń sọ gbogbo ẹ̀ sí. At the end of the day, àwọn growth yẹn ò tí ì bímọ o, ò tí ì lóyún kan rí, wọ́n máa ya wèrè. Àwọn hormones tó bá ṣe ń dàgbà, níṣẹ́ tó yẹ káwọn hormones yẹn máa jẹ́ díẹ̀díẹ̀, kó máa dàgbà díẹ̀díẹ̀, títí ẹ ó ya wèrè ni, ó máa wà excess. Estrogen level yẹn excess, progesterone yẹn excess. Àwọn kinní yìí, àwọn ni wọ́n máa pamper àwọn little growth sí, àwọn máa pamper ẹ̀ pẹ̀lú blood flow. Wọ́n máa dàgbà, wọ́n máa dàgbà. Bí ó bá tẹ̀ ṣe ń dàgbà, bẹ́ẹ̀ náà ni wọ́n máa produce kinní kan tí a ń pè ní extracellular matrix, tó jẹ́ wípé ó máa jẹ́ kí cells ó máa thicken, ó máa kóra jọ ni, ó máa lẹ̀ papọ̀ mọ́ fibroids ni, àwọn máa bẹ̀rẹ̀ sí ní tóbi. Èèyàn sọ fún ẹ pé kó caution, bẹ́ẹ̀ náà ló ṣe máa tóbi sí. Ìdí ẹ̀ tó fà á tó jẹ́ wípé àwọn young girls wọ́n máa ń ní fibroids kò ju méjì lọ. Nǹkan tí wọ́n ń jẹ tó lead sí obesity fún wọn ló ń feed fibroids tí wọn. Èmi ò wá advice pé ìwọ tó jẹ́ young girl tó bá jẹ́ pé kò sí ọ̀nà àbáyọ, àfi tó bá jẹ́ pé kò sí ọ̀nà àbáyọ ni wàá fi opt fún surgery. Ṣé surgery yẹn ṣé kò ní kó bá ẹ? Ṣé surgery yẹn kò ní alter àti bímọ? Nítorí pé kí ni ṣe rí ilé ọmọ ó jẹ́ nǹkan tó wà complex, kò dẹ̀ fẹ́ kí wọ́n tọwọ́ bọ̀. Òun náà ló fi fà á tí táwọn mi bá ti ṣe fibroid operation àti gbé oyún ó di wàhálà, kò fẹ́. So lálákọ̀ọ́kọ́ náà ìwọ tó rí pé ó sanra, tẹ́ẹ̀dẹ̀ tí ń gbọ́ fídíò mi báyìí, like lọ rewind ẹnu ẹ, tó bá rewind ẹnu ẹ, tó jẹ healthy, tó
tó mu àwọn àgbo tó jẹ́ pé ó máa shrink ẹ, sọ fún mi bóyá fibroids ẹ ò ní shrink, because fibroids ẹ is due to obesity, and kíní yìí ó ní máa affect insulin náà, òun ló máa fi wá ba gbogbo ẹ̀ jẹ́. Ẹ ra àwọn tó sanra wọ́n á ní wọ́n ní problem PCOS, ibi tó ti ń bẹ̀rẹ̀ nìyẹn. Ẹ jẹ́ kí n dákẹ́ síbẹ̀ yẹn, ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe gbọ́rọ̀ yìí ẹ ti mọ ibi tí mò ń lọ. So fún ẹ̀yin àwọn woman, àwọn cash madam tẹ́tí wà ń lé ọkọ, kò sí obesity, ó ní fibroid láti kékeré due to maybe obesity or what nǹkan tó ń jẹ, àwọn hormones ẹ wọn ò ya wèrè, you understand? Ó wá di pé ó wá dàgbà tán, ó wà nílé ọkọ, ó wá ní fibroids, ó ṣe ìbálòpọ̀ ni. Ẹ yìí ṣe ìbálòpọ̀ yín ó dàbí once in 6 months in 1 year. Gbogbo obìnrin tó bá ti ń ṣerú ìbálòpọ̀ bẹ́ẹ̀ yẹn, tó yẹ yín, tó dẹ̀ bìkítà, tó dẹ̀ jẹ́ some of the lucky ones, ẹ̀jẹ̀ tó yẹ kí womb kó shed dànù á bẹ̀rẹ̀ sí ní parapọ̀, kò ní jáde tán torí ẹ ṣe ìbálòpọ̀. Tóbìnrin bá ṣe ìbálòpọ̀, ẹ̀jẹ̀ máa jáde dáadáa, ẹ̀jẹ̀ yóò dẹ̀ ní tètè máa dá. Ṣùgbọ́n ìwọ yìí ṣe ìbálòpọ̀, ẹ̀jẹ̀ tí ò jáde ó kóra pọ̀, ó lọ lẹ̀ mọ́ fibroids yẹn, á wá bẹ̀rẹ̀ sí ní tóbi. Tẹ́ ẹ bá ṣe ìbálòpọ̀ as a married woman, jìgìjìgì, ẹ̀jẹ̀ máa jáde, kò ní sí kankan tó kù, ẹ dẹ̀ máa mu warm water tẹ́ máa fi shed yókù jáde. Bẹ́ẹ̀ irọ́ ọ̀pọ̀lọpọ̀ yín kì í ṣe bẹ́ẹ̀. Kò sí oore ọ̀fẹ́ yẹn, maybe because husband is not around. Fún ìwọ obìnrin tó bá ti ń ṣe ìbálòpọ̀ dáadáa, menses ẹ á tètè dúró, and kó tó di pé ó dúró gan, ó ṣeé ṣe kí ìwọ ti ní fibroids. Ẹ̀jẹ̀ yẹn ò shed tán náà, ẹ̀jẹ̀ yẹn kò shed tán, ẹ̀jẹ̀ yẹn ó wà ńbẹ̀ kò tán. Àwọn náà ni wọ́n lọ ń block fallopian tubes, àwọn náà ni wọ́n ń do endometriosis, àwọn náà ni wọ́n ń di fibroids. Ẹ ṣe ìbálòpọ̀ kí gbogbo ẹ̀ dànù pẹ̀lú menstruation. Ẹ ṣe ìbálòpọ̀, ẹ dẹ̀ kí ń da omi ara tó jẹ́ pé ẹ máa dà tó máa wash gbogbo ibi tó yẹ kó wash, ẹ ṣe. Ṣé ẹ rò pé tóbìnrin bá ń da omi ara, ẹ rò pé ojú ibẹ̀ yẹn nìkan ló ń secrete ni? Ojú ibẹ̀ yẹn nìkan kọ́, internally náà ó ń bá yín fọ worms yín. Irọ́ ẹ̀yin, like for you now, like kí obìnrin gbádùn ìbálòpọ̀ kó da omi ara yìí is a taboo in your village. See the way tí wọ́n fi brainwash ìyálàyà most of you. Relax ara ẹ, gbádùn ìbálòpọ̀, yí omi, jẹ́ kó omi yẹn bẹ́ẹ̀ yí àwọn ìdọ̀tí jáde síta. Irọ́ ṣe ìbálòpọ̀, jẹ́ kí ìbálòpọ̀ yẹn kí wọ́n gbó ẹ kárakára, kọ́kọ́ rẹ gbó ẹ kárakára kí gbogbo ẹ̀jẹ̀ yẹn jáde tán. Irọ́ tí èmi jẹ́ aṣẹ́wó ni. You see now it's fibroids. Yes, fibroids wá develop nìyẹn. Fún èyí tí mo sọ yìí, ìwọ tó jẹ́ ọmọge, ìwọ tó jẹ́ àgbàlagbà, mo fẹ́ kẹ́ ẹ mú sample ńbẹ̀ so that ìwọ ní fi develop fibroids. Bákan náà, a ní àwọn nutrients alálùbáríkà tó ń protect wa, a ní àwọn vitamins tó ń protect wa. Like o gbọ́dọ̀ short calcium, tó bá short calcium, ó ṣeé ṣe kó jẹ́ pé ìwọ wá tètè develop fibroids. Kò yẹ kẹ́ ẹ lack vitamin kan tá à ń pè ní vitamin D. Ìwádìí link wa pé tó bá lack vitamin D, even as a young lady, ó develop fibroids, and even ẹ̀yin tẹ́ ti dàgbà náà. So vitamin D, ẹ wá examples àwọn oúnjẹ tó rich nínú vitamin D kẹ́ máa jẹ. Lot of it are vegetables. Ara ẹ̀ náà ni àwọn ẹja alálùbáríkà, ara ẹ̀ náà ni cod liver oil, wọ́n tà yẹn ní chemist, cod liver oil. Àwọn oúnjẹ alálùbáríkà, like màá bá yín kọ́, àsìkò yẹn àyè bá gbà mí, màá kọ samples of àwọn oúnjẹ tó rich ní vitamin D tẹ́ lè fi brace ara yín, gbogbo obìnrin. Yes, ẹ̀yin tèmi, a ti wá ní fibroids yìí. Mo sọ fún yín pé fibroids unusual growth ni. Most of the time, uncancerous growth. Ó jẹ́ pé genetics, irregularities in hormones, obesity, àìbìkítà nǹkan tá à ń jẹ, nǹkan tá à ń ṣe, ó lè fà á. Ìgbà míì àti ẹ̀mọ̀, ìgbà míì lack of some nutrients and some vitamins. Ẹ check ẹ. Ó ti wá develop ẹ nìyẹn. Mo ṣe sọ̀rọ̀ hernia níjọ́wọ́ tí mo ní ibi tí hernia ti gbé sọ, òun náà ni orúkọ tí wọ́n ń jẹ́ ní èdè Gẹ̀ẹ́sì. The same thing náà ni pẹ̀lú fibroids. Ibi tí wọ́n ti gbé sọ, òun náà ni orúkọ tí olóyìnbó pè wọ́n. Wọ́n pè kan ní submucosa. There are several. So yẹn there are several. But èyí tó bá ń sábà ṣe àwọn obìnrin jù, òun náà ni oríṣi mẹ́ta yìí. Èyí tó lọ jòkó sínú ilé ọmọ gangan tá à ń pè ní submucosa. Ìyẹn tó bá ti di pé ó ti ń di size àwùsá, kò ní jẹ́ kí obìnrin lóyún ṣe. And nígbà yẹn, obìnrin gan lè mọ̀ pé nǹkan kan wà lára. Ẹ wá sọ pé wọ́n try, oyún ò wá. Fibroids tó bá ti lè jòkó sílé ọmọ gangan submucosa kì í jẹ́ kí èèyàn lóyún ṣe. So tó bá ti wá ń tóbi, á wá di pé ó máa block fallopian tubes ní pátápátá. Then ó ní kan tó wà ní ìtàlé ọmọ tá à ń pè ní subserosa. Ìyẹn kò ní kí oyún má dúró,
kò ní kí oyún má dúró àyàfi tó bá jẹ́ pé tó bá ti tóbi jù ó máa shape of womb. The same thing náà pẹ̀lú submucosa tó bá tóbi jù ilé ọmọ máa ṣe gbákùngbàkùn. Ilé ọmọ structure ẹ̀ kò like bí wọ́n ṣe build ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀, tó bá rí bẹ́ẹ̀ kò ní gbóyún dúró. Bẹ́ẹ̀ náà nìkan tá à ń pè ní intramural yìí òun ti tiẹ̀ ògiri ilé ọmọ ibẹ̀ ló ń sábà máa ń sọ. So tó bá sọ níbi ògiri ilé ọmọ tó bá ti di pé ó ti tóbi níwọ̀nba, ó ti di nǹkan tó máa disturb menstruation obìnrin. Yes, nítorí pé bó ṣe wà ńbẹ̀ yẹn á jẹ́ kí walls yẹn ó tún expand, á jẹ́ kó máa shed more blood, á jẹ́ kó máa shed thicker blood, á jẹ́ kí blood yẹn kó máa pẹ́. Gbogbo ẹ̀ tó bá di pé wọ́n wá ti ń tóbi kò sí èyí tó lè block fallopian tubes nínú gbogbo wọn. Àmọ́ ṣé ẹ rí ti submucosa yẹn kò ní jẹ́ kóyún dúró, ó máa gbá àtọ̀ yẹn jáde, àtọ̀ gan ò ní ríbi ré kọjá dípò tó wà lọ bá tọkùnrin tó wà di ọmọ. Yes, mo fẹ́ kẹ́ fún understand nǹkan tá à ń pè ní àwọn fibroids yìí ni. So kò sí symptoms tó lè mú wá as far as the woman is concerned, kò sí symptoms tó lè mú wá. Àwọn elderly person wọ́n ní fibroids, wọ́n wá máa ṣe menstruation, wọ́n rò pé àwọn sì ń ṣe menstruation ni. Kò ṣe menstruation like somebody that is 60, 65, 70, you are still doing menstruation. Kì í ṣe menstruation ni, it is fibroids due to enlargement tí wọ́n pè ní intramural yẹn. Fibroids dẹ̀ bàjẹ́ in as much as ó ti ní fibroids, ó máa lọ fún nǹkan tá à ń pè ní extracellular matrix ni, nǹkan tó máa ń jẹ́ kí àwọn cells kó ticking, á máa fà wọ́n mọ́ra papọ̀, á máa sọ, á máa jẹ́ kí kíní yẹn tóbi. Lẹ́yìn fi sọ pé àwọn lọ ṣe test níjọ́ wo, iye eléyìí ni, check it out, bìkítà, take care rẹ̀. Before the next month, ó ti bẹ̀rẹ̀, ó ti tóbi jù, ó ti tóbi sí nítorí fibroids yẹn fún rẹ̀, ó ní extracellular matrix tó ń sọ àwọn cells tó ń jẹ́ kó ticking kí wọ́n tóbi. So the more tí progesterone àti estrogen tí wọ́n ti ń supply blood síbẹ̀, ó máa tóbi sí ni. Like so many things to talk about lórí fibroids yìí, but èyí tí mo sọ yìí ẹ ti understand the fundamental rẹ̀. So èmi tó bá jẹ́ pé o ti bímọ, mo fẹ́ kó jẹ́ pé o try by all possible best herbs alálùbáríkà tó lè mọ shed weight yẹ, tó lè mọ cup ẹnu rẹ láti jẹun, so that kó lọ mọ shrink fibroids yẹn, òun ló nídìí tó bá ti bímọ. Because tó o bá ti bímọ, tó bá lọ sọ pé o lọ suppression, ó ṣeé ṣe kó hinder. Then ìgbà míì àwọn míì wọ́n rò pé fibroids yẹn òun ló cause àìbímọ wọn. No, ó lè má jẹ́ fibroids yẹn ló cause àìbímọ, ó lè jẹ́ pé fibroids tí wọ́n ní kò ní kí wọ́n má bímọ, but nítorí insufficient one or two things, or maybe your eggs, or maybe there's something else tó ń tiẹ̀, fibroids yẹn lè wà bẹ́ẹ̀ níwọ̀nba. So yeah, but ó lè má jẹ́ fibroids yẹn ló cause àìrọ́mọ bí ẹ̀, ó lè jẹ́ something else that has to do with infertility. So anybody tó bá ní issue fibroids tí kò wá tètè rọ́mọ bí, ẹ má jókòó lórí pé fibroids yẹn nìkan ni o, ẹ jẹ́ kí wọ́n ṣe gbogbo general test that has to do with hormonal imbalance, fertility issues. Mo believe pé ẹ understand bí mo ṣe ń sọ ọ̀rọ̀ yẹn láàrin yẹn. Irú subserosa yìí kò ní kí obìnrin má bímọ, kò ní kí obìnrin má bímọ tó bá ti di pé ó ti di excess. You understand? Mo sọ fún yín, ara wa yìí ó wà connected. Ẹ rí àwọn growth mi níbi ibo mi, like ẹ ní mọ bí growth yẹn ṣe wá. I'm telling you, ó ní nǹkan kan ṣe pẹ̀lú womb. Tó bá lọ gé growth yẹn anyhow, ó ṣeé ṣe it's part of your womb you are cutting off. Yes, ó ṣeé ṣe it's part of your womb you are cutting off. Any unusual growth, kọ́kọ́ béèrè sí pé irú growth wo lélẹ̀. Then ẹ máa béèrè questions. Tó máa dẹ̀ fún yín ní guidelines, ẹ tẹ̀lé guidelines yẹn. Àìmọye àwọn èèyàn tó ti ṣe fibroids operation tí wọ́n rọ́mọ bí. Ṣé lọ́ọ̀ ni mò ń pa? Ó ṣeé ṣe pé kò yẹ ṣe fibroids ẹni kò mọ̀ bímọ, bẹ́ẹ̀ wọ́n ti lọ wá lọ tamper pẹ̀lú nǹkan tó yẹ kí wọ́n tamper, ló bá gbogbo ẹ̀ jẹ́. Ẹ béèrè questions before kò tiẹ̀ tó lọ ṣe operation. Make sure pé o kọ́kọ́ change gbogbo lifestyle. Ó ní lady kan sanra, ó ní fibroids, but ó shrink, ó fight. Ṣé nígbà tó shrink fibroids yẹn sá lọ? Ẹ wá sọ fún mi, ṣé fibroids has nothing to do with ara sísan obesity? It has a greater thing. Kí ló ń jẹ fún díẹ̀ yìí? Ẹ lọ wá gbogbo herbs tó jẹ́ pé ó máa kọ́pù àti like bẹ́ẹ̀ ṣe ń jẹ yamayama, ẹ lọ wá gbogbo herbs yẹn, herbs tó bá jẹ́ pé you are the slim type. Àwọn míì wà, I'm telling you, wọ́n slim o, but wọ́n ní fibroids. Àwọn míì wà, wọ́n slim but wọ́n ní fibroids. So irú àwọn yẹn kí la fẹ́ sọ? Ó ṣeé ṣe pé they may not be eating, wọ́n lè má jẹun púpọ̀, but nǹkan kan wà tí wọ́n ṣe, nǹkan kan ṣe wà nínú wọn tó ń supply blood flow fún kíní unusual growth yìí, this evil demons yìí, evil tumor tá à ń pè ní fibroids. Mo ti sọ̀rọ̀ púpọ̀, so recommendation mo wá fẹ́ fún yín nísìn, mo ti ṣe fídíò yìí tẹ́lẹ̀ mo ti ṣe recommendation kan. Tí ìwọ bá ní fibroids could be multiple. Èyí tó wà nílé ọmọ yẹn ó lè fọ́nká, èyí tó wà níta yẹn ó lè fọ́nká, wọ́n máa ń jẹ́ multiple. Bẹ́ẹ̀ tó bá jẹ́ pé kò tóbi kọjá kádàrá, tó jẹ́ pé gbogbo size fibroids ẹ kò ju size ọsàn lọ, ẹyin baseball,
like o lè lo lifestyle diet àti apps yìí kó o fi control ẹ̀. Bẹ́ẹ̀ tí fibroids yẹn tó bá ti ń di gàngátìkì tó ti ń ṣe báyìí tó ti ń dàbí irú eléyìí, sọ fún mi ìgbà wo ló fẹ́ kúrò ńbẹ̀. Mo wá fẹ́ sọ kinní kan fún yín. Apps nínú apps àwọn apps làmìlaka. Yes, apps kan wà wọ́n á ní kẹ́ ẹ bí. Gbogbo ẹni tó bá ní kó lọ bí apps yẹn lọ bí lọ́dọ̀ ẹ̀. Gbogbo ẹni tó bá ní kó lọ bí ìju yẹn pé kíní yìí o, ó máa bí ìju yẹn fún ẹni o. Jọ̀ọ́ lọ bí lọ́dọ̀ ẹ̀ o. Lọ bí lọ́dọ̀ ẹ̀. Ẹ̀yin tèmi, ẹ wò àwọn fibroids mi wà, ìju mi wà ó tó báyìí. Èèyàn kan wà náà fún ẹ ní apps pé kó bí. Mo bẹ̀ ẹ́ lọ bí lọ́dọ̀ èèyàn yẹn. Lọ bí lọ́dọ̀ èèyàn yẹn because nǹkan tó fẹ́ bí ẹ̀jẹ̀ ló fẹ́ bí, kó má wá yíwọ́. Èmi ó sòótọ́ fún yín, kó má wá yíwọ́. Tó bá jẹ́ wípé ó máa di bẹ́ẹ̀ yẹn, kó má wá lọ yíwọ́. Síbẹ̀síbẹ̀ tó bá jẹ́ pé operation ló fẹ́ ṣe bí n bó ṣe tóbi yẹn, ẹ béèrè questions tó jẹ́ wípé ẹ fi whatever tó bá happen in the nearest future ẹ máa fi kọ́ wọn lọ́rùn. Èèyàn ṣe fibroids alákọ̀ọ́kọ́, ó tún padà wá ṣe lẹ́ẹ̀kejì, ó tún padà wá ṣe lẹ́ẹ̀kẹta. Why? Nítorí pé ó ṣeé ṣe the root of the problem they did not get to it. Ó ṣeé ṣe wọn ò kó tán, kò dẹ̀ possible kí wọ́n kó fibroids yẹn tán, kò possible kí wọ́n fa tán. Ìwọ náà tí wọ́n ṣe fibroids operation fún, ó gbàgbé ara ẹ̀, ó lose ẹ̀, ó padà sẹ́sẹ̀ àárọ̀ rẹ̀, ó ń jẹun yàmàyàmà. Ẹ kọ́ọ̀pù ẹnu yín. Tó o bá fẹ́ fibroids, kọ́ọ̀pù ẹnu ẹ. Yes, shrink your body. Fún ẹ̀yin tẹ́ bá sanra, ẹ̀yin tẹ́ ẹ̀ bá sanra, check what you are doing wrongly tó ń jẹ́ pé ó ń fa ẹ̀jẹ̀ fún fibroids tó fi ń tóbi. So àwọn míì size fibroids wọn as big as watermelon. Ìjọ́ wo ló fẹ́ ṣe díẹ̀ tó máa wá parẹ́? Ìjọ́ wo? So irú àwọn yìí fún àwọn tó bá láwọn ní apps ẹ máa fi bí ẹ lọ bí lọ́dọ̀ wọn. Tó bá jẹ́ pé o fẹ́ ṣe operation ni, yes, ó wà safe but ask questions kẹ́ fi kọ́ wọn lọ́rùn because of the nearest future. A gbọ́dọ̀ ṣe fibroids operation kó ti padà wá mọ́. Why? Ẹ̀yin tèmi, fún ìwọ tó jẹ́ pé fibroids ẹ Hausa, baseball, ẹyin, orange tó ju size wọn yẹn lọ kọ́ọ̀pù gbogbo nǹkan tó ń jẹ. Gbogbo nǹkan tẹ́ ẹ bá jẹ tí ò bá ti lè digest kíákíákíá, ó ní tendency láti sopọ̀ láti jẹ́ kí fibroids yín kó di gọbọi. You understand what I'm saying? Tó bá ti lè ń jẹun àwọn oúnjẹ kan wà tí mo rí digest, mi nípa oúnjẹ kankan kó má dàbí ẹni pé mo fẹ́ bọ ọjà anybody jẹ́. Mo ti máa ń sọ ẹni oúnjẹ lè lọ research ẹ̀. Tẹ́ bá ti ń jẹ tó digest immediately, ó máa jẹ́ kí fibroids yẹn tóbi. Ikùn yẹn mọ̀ tóbi, fibroids yẹn máa tóbi sí. So fún recommendation ti tèmi mo ti sọ rí bí mo ṣe sọ. Go and trim down. Go and trim. Exercise. Check your lifestyle. Bó ṣe maggi ni, bó ṣe mílìkì ló ń mu jù ni, bó ṣe cornflakes ni, slim kí ló ń ṣe jù tó jẹ́ kó ní fibroids. Check it, you will know. Ẹ lọ bá mi wá Pandoro. Tí wọ́n ṣe já ni Pandoro. Ẹ lọ bá mi wá normal size like medium size. Ẹ lọ bá mi wá Kambulala. Akọ Kambulala tó ń shine. Ẹ bá mi wá síbí kan. Ẹ bá mi wá ìmí ọjọ́ síbí kan. Ẹ wá bá mi wá atare ọyọ kan. Kẹ́ wá jó gbogbo iṣẹ́ yìí, kẹ́ jó pọ̀ mọ́ra wọn, kẹ́ jó pọ̀ dáadáa. So ẹ wá bá mi mú àwọn kíní tẹ́ jó pọ̀ yìí, ẹ wá bá mi rọ wọ́n sí inú nǹkan tá à ń pè ní castor oil. Ẹ bá mi rọ wọ́n sínú castor oil. Tó bá di láàárọ̀ gbàrà, síbí kan káwẹ̀. Kó mú, kó wá mú mi gbóná sí. So wá lọ bá mi ṣe àgbo yìí. Wá lọ bá mi ṣe green tea. Wá bá mi ṣe ginger. Wá bá mi ṣe àìdán. Wá bá mi ṣe ẹrù. Sọ gbogbo àwọn eléyìí, sọ di powder. Kó máa fi teaspoon, kó máa fi ṣe omi gbóná. Like o lè máa mú eléyìí 2 times in a day. As at the time tó mu ìyẹn láàárọ̀, fún ní time díẹ̀ bí 2 hours 3 hours kó wá mu àgbo yìí kó mú. Then tó bá wá di ní alẹ́ náà wàá mu àgbo yìí. Then wá lọ bá mi ṣe eléyìí, wàá máa ṣe eléyìí ní 3 times per week. Ìbẹ́pẹ dúdú. Ewé awẹ́dẹ àti kànáfùrù díẹ̀. Ìbẹ́pẹ dúdú, ewé awẹ́dẹ bèrè lọ́wọ́ àwọn alékúlẹ́jà. Kìí ṣe ewé awẹ́dẹ tó ti expire o. O lè máa fi ṣe juice ẹ̀mẹ́ta lọ́sẹ̀. You understand?
that is it. Then meanwhile wá lè ṣe juice yẹn, ìbẹ́pẹ dúdú like o lè jẹ bẹ́ẹ̀, tó bá dẹ̀ jẹ́ kó mumi sí ìbẹ́pẹ dúdú, like ìbẹ́pẹ dúdú ó kàn dàbí pé à ń jẹ ẹ̀yìn watermelon ni, àwa ń jẹ dáadáa, a dẹ̀ rí oore ọ̀fẹ́ so that kó máa regulate hormones ẹ, kó máa take care a kind of womb, kó máa jẹ́ kí ibi walls of the uterus yẹn kó máa rí ibi contrast. Contrast òun náà ló fà á tí ò lè mú ẹ̀jẹ̀ dúró, tó jẹ́ pé ẹ̀jẹ̀ máa ń ya. So ẹ ṣe bẹ́ẹ̀. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. Yes, apps alálùbáríkà wà púpọ̀. Apps alálùbáríkà wà. O lè contact mi ìwọ tó bá ní a kind of serious one. This is On Point by 2. Always using my words to help others. Bye for now.